Babalado ti dáràn o Babalado ti dáràn ọ̀ràn rẹpẹtẹ rèé fún Babalado. Ìyá ìyàwó Babalado ní àfi kí Babalado kó fẹ́ ọmọ òun bí ò bá fẹ́ ó ní Babalado aṣorí burúkú ni o. Ó ní tí Babalado ò bá fẹ́ ọmọ òun ó ní àfi kẹ́mi ẹ̀ má lọ sí o. Ìyá ìyàwó Babalado ti threaten Babalado o. Ó ní dandan ó ní kò sí nǹkan tó lè ṣe sí i. Ó ti pa láṣẹ ó lóun pa láṣẹ fún ni wípé àfi kó ṣe court wedding kó tún ṣe nìkáì. Ó láwọn ti mú déètì lẹ́yìn ẹ̀ àwọn ti mú déètì àti time tó máa ṣe wedding yẹn. Ẹ rí wọ́n mú wedding lẹ́yìn Babalado wọn ò sọ fẹ́ni tó fẹ́ ṣe wedding. Wọ́n ní bí Babalado ò bá tiẹ̀ láṣọ tó máa wọ̀ lọ síbi wedding pé kó ṣàwọ̀ aṣọ tó máa fi ṣe skit pé kó wá wọ aṣọ yẹn kó wọ̀ kó wá fi ṣe wedding. Ìyá ìyàwó yìí serious gan tó fi jẹ́ pé tépétépé tègúntègún ló fi ń bá Babalado sọ̀rọ̀ taṣẹ́taṣẹ́. Ó ṣeéṣe kí ìyá ọ̀hún kó ti tọ́ nǹkan lá kó tó bá Babalado sọ̀rọ̀ àmọ́ ó fẹ́ jọ pé ó bá Babalado náà lé nítorí pé ìyẹn náà ò gbà fún. Màá ń gbà tẹ́ ẹ bá gbọ́ fọ́nrán yìí ẹ̀rù á bà yín ẹ wò pé ǹjẹ́ Babalado ò ti ṣorí burúkú báyìí. Ọlọ́run má jà ṣorí burúkú o má jà ṣìyàn gbé o má jà ṣìyàn fẹ́ o. Ọlọ́run má jà jẹ ìgbín onírun tó máa di ọ̀ràn sí wa lọ́rùn. Gbogbo yín lẹ máa gbọ́ bí ìyá ìyàwó yìí ṣe ń bá Babalado sọ̀rọ̀ tèpètèpè tàṣẹ burúkú. Babalado àfi kó o nìṣó lágídígbò ní àgídìgbò bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Dr. Oriyomi Hamzat kí wọ́n tètè dá sọ̀rọ̀ yìí kọ́rọ̀ yìí kó má bàa di ohun tí a lérò bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé o. Òun fúnra rẹ̀ náà sọ ṣé dandan lèèyàn ṣe ń fẹ́ obìnrin tó ti bímọ fúnyàn ni bó bá ti bímọ fún ẹ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ara yín mọ́ kì máa ń ṣe dandan. Nǹkan tó ń fà á rèé o tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin fi ń jẹ̀yà gidi tó ń di domestic violence ní ilé ọkọ nìyẹn nítorí pé ọkọ ọ̀hún gangan ò fẹ́ fẹ́ wọ́n fọ̀ sí ẹ̀fẹ́ ni. Welcome to Digging Naija. Remember to like, share and follow us. Màá wá fẹ́ kí ẹ gbọ́ ohun tí ìyá ìyàwó yìí tó sọ fún Babalado. Ẹ̀yin náà àti ẹ̀ ti gbọ́ bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀ ẹ ti mọ̀ wípé ó ti lọ múra Babalado dání pé bí ò bá ṣọ́ra ó ní òun lòun jẹ́ kó rógo lò ó ní bí ò bá ṣọ́ra nígbà yìí ò ní gbọ́ Babalado mọ́. Babalado mo rò pé o ti múra lẹ̀ kó láti múra sọ̀rọ̀ ara rẹ lórí ọ̀rọ̀ tí ìyá ìyàwó ẹ̀ sọ yìí. Ẹ̀yin náà ẹ wo fọ́nrán yìí. Ìwọ̀n bá kékeré lábẹ́ ẹni mo bẹ́ẹ̀ pọ̀ yìí o mọ̀ bá tó ṣẹlẹ̀ yẹn mọ̀ bá tó jábọ́ lára ẹ̀ orí reduce ti reduce ni àwọn èèyàn ò fẹ́ gbọ́ ẹ mọ́ ayé ò fẹ́ gbọ́ ẹ mọ́ ó jẹ́ ń lóko pa lórí bọ́ tó bá lò ní ṣe kọ́sù ẹ̀ pẹ̀lú ọmọ mi ayé ò tiẹ̀ ní gbọ́ ẹ mọ́ rárá wọn ní gbọ́ ẹ mọ́ o ẹni tó ní mọ́mọ́ bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ kàbìtìkàbìtì lẹ́nu ìyá ìyàwó ìyá ọmọlọ́lá ìyá ìyàwó Babalado ó ní wọn ò ní gbọ́ Babalado mọ́. Ẹni láti gbọ́ fọ́nrán yìí títí dé parí. Mọ́mí ọmọ ẹyọ kan tí Ọmọlọ́lá jẹ mí náà láti bí fúnra wa yẹn kò sí tó ń jẹ́ kọ́ọ̀tù ẹ̀dùn. nǹkan tẹ ẹ lè fi tipa ẹ ní sùúrù a lè fi tipátipá. Ṣọmọlọ́lá sọ pé mo lọ́kọ méjì rí ọkọ fẹ́kọ tó ti fẹ́ yẹn náà ló máa fẹ́ ìwọ tó dẹ̀ ti fẹ́ yẹn náà ló máa fẹ́ ó fẹ́ ọkọ̀ ó máa ṣe kọ́ àlọ́ ó ti kọ̀ kan ṣe àgbà tó mọ̀ yìí ti ṣe àwọn àfà tó ti ṣẹ̀mí ó ṣe àwọn àfà owó lọ ń bèbè olórí burúkú kò kiri lọ́nà òkè òrògbó ló ti bọ́m̀bẹ́ ó ti ìbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní aláàdúgbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹ̀yà mi so kọ́ńtù mo fẹ́ kó ṣe ẹ̀sìn ó máa ṣe ó dẹ̀ máa fi jọ́ inú mi kínú mi lè yọ sí ẹ kí nǹkan ẹ kó lè padà sí fún kó lè máa ṣe dáadáa lọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀. ṣe tún gbọ́rọ̀ ó ní kí nǹkan ẹ lè padà bọ́ sípò kó lè máa ṣe dáadáa bó ṣe ń ṣe tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ìyá yìí ó ń jẹ́ kó yé gbogbo èèyàn pé òun lòun wà ń jí ọ̀rọ̀ Babalado bóyá Babalado ò bá ti jù báyìí lọ pẹ̀lú ohun tí ìyá yìí sọ dájúdájú ìyá yìí lóhun tó gbójúlé o Babalado ó kù sọ́wọ́ ẹ̀ o. Màá ṣe kọ́ọ̀tù ẹ̀dín pẹ̀ ṣé ẹ̀ mọ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ní olórí burúkú ọmọ òfò ìyá ẹ̀ tó bímọ ọ̀rọ̀ mo ti bóun náà sọ mo sọ pé òun máa ṣe kọ́ọ̀tù ẹ̀dín màmá ẹ̀jẹ̀ sì ní ká mú dé nǹkan tó lè fi mú bàmú ẹ̀ tó fi lè ní ká mú dé aládùn ìwọ náà kò tètè gbà ní on the 10 àbí 15 mo kàn nù méjèèjì. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ máa ń wọrí mo mọ̀ pé ó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe gbogbo yẹn ìwọ
ìwọ kan ṣáà ti aláàpọ̀ máa lọ court tó bá jẹ́ pàṣẹ tó máa ń wọ̀ fi ṣe títì náà ni kò má ìkọ́ ṣàtìtẹ̀lé wa dé court kò dẹ̀ ṣe wedding kò ṣe wedding pẹ̀lú ọmọ mi ní ìfẹ́yàwó mi mọ̀ kò fẹ́ ọmọlé ọmọ mi. mọ́mì mo ń bá yín fi egun òtòlótò ṣẹ́rí tẹ́ bá tún pè mí tẹ́ tún ha ìlú ràlẹ̀ màá sì rìkọ́dù yín màá make sure yìí pé. ìrònú àwọn ọmọ olóko ẹlọ́wẹ̀ gan-an iwájú la máa bá àgbà ìwọ rí ọmọ kékeré kan tó gun igi ewé tó wá rí nǹkan tó wà lórí ewé rí nǹkan tí ojú àwọn àgbà bá rí ojú ọmọdé tiẹ̀ ò lè rí. Àgídìgbò mo ṣe máa ń sọ fún ẹ mi ò bẹ sọ̀rọ̀ mo ń bá láṣẹ ni ó máa ń ṣe coursework pẹ̀lú Ọmọlọ́lá ó ti jẹ́ lọ́mọ ẹ ti jẹ́ra yín lọ́mọ títí láéláé kẹ̀lẹ́ tó máa wà tó bá wá lò ní ṣe aládùn kékeré ní ìjì tó ṣẹ̀ṣẹ̀ ń jà nílé ẹ ìjì tó máa fẹ́ tó nílé fèsì ìjì tó máa rí tó nílé dàmú tí ìwà tó bí ẹ tẹ́ nílé dáyanjú òun la máa ṣe tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ padà tó ti rí ọwọ́ mi ó sì lọ́wọ́ mi ṣiṣẹ́ tó ti ń ṣe yẹn tó ń fẹnu dáwọ́yà kiri lọ́dọ̀ àwọn àbáyé kékeré sì nìyẹn ó sì máa fẹnu dáwọ́yà lọ́dọ̀ káàkiri tó máa lẹ̀kọ̀ pa ẹ́. ìyá tó bá ti di kò sí wàhálà mo rí i wípé ẹ tẹ́ẹ̀kì ọ̀rọ̀ yẹn ẹ tẹ́ẹ̀kì ẹni kékeré èmi náà wá ní bàbá ń gbẹ́jọ́. bàbá olórí burúkú wo ló ní nígbẹ́jọ́. Àgídìgbò máa sẹ́wọ̀n aláwọ̀ kékèké tẹjọ́ sí òsì yẹn àbí ọ̀tún Àgídìgbò òwèrè tó ń wọlé òkè òkè òpó olóòkè. ìyá Àgídìgbò máa invite yín very soon. Àgídìgbò wàláì Àgídìgbò tọ́ka pẹ́yìn tí mo bá dáwọ̀ Àgídìgbò lò ìyẹn kò ń ṣe bàbá tèmi ló bí mi lọ́mọ ìkan tí mo fẹ́ kọ́ ṣe ló máa ṣe aládùn ní ìfẹ́ ká tó pariwo ara wa síta ẹgbẹ́ sọ lórí ìrẹ̀lẹ̀ báyìí ó dá aládùn ìwà àtọmọlọlá mo fẹ́ kẹ́ ṣe kọ́ọ̀tù ẹ̀gìn kí rí àjọ yín bá lè tó ṣé ń gbọ́ àṣẹ wá ó lóun fẹ́ kán ṣe court wedding àfi kí wọ́n ṣe court wedding ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ kékeré o kì í ṣe ọ̀rọ̀ eré ọ̀rọ̀ tó lágbára ni ẹ̀yin èèyàn òun lẹ̀ ń gbọ́ yìí o kí lè ro tiyín. ẹjọ́ tó ti ẹ̀ rò mí nǹkan mi kì í fi bẹ́ẹ̀ láìkí ẹ̀ ó fẹ́ máa gbé mi lẹ́mìí gbọ́n ó lè pàjọ níyà ó lè pàjọ níyà tó rọ́mọ mi ò pàyà ẹ̀ ọmọ mi ò dẹ̀ rí ìyá ẹ̀ fi rí má rí mi fi o nǹkan tí mo bá fẹ́ sọ ni kò gbọ́ torí mo nílò ẹ̀ lọ́mọ ó tẹ̀lé dábì kẹ́yìn mi gan ó kéré sáwọn ọmọ mi tí ó bá jọ ọmọ lọ́wọ́ tí kájọ́ tẹ̀ tó wá fẹ́ ẹ kí ni ó bá fẹ́ sọ ìwé àwọn olè náà tẹ́lẹ̀ jọ máa ní níbi tí mo dé lọ́jọ́ orí mi pẹ̀lú àgbàlagbà ara mi kí ìwé máa rí mi fi àhóbà àti àpẹ̀dùn wọn ò kọ́ ẹ. ìyá mo ti gbà wọn kọ́ mi o ẹ lọ kọ déètì òní sílẹ̀ tí n bá fi Ọmọlọ́lá sílé a jẹ́ pé ìyá mi a jẹ́ pé mi èé ṣe ọmọ ológun dúdú tí n bá fi Ọmọlọ́lá sílé ìyá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe tó bá wù yẹn dẹyẹ ká ẹ fò. sẹ́ni kankan fẹ́ rí ọmọ ọkọ ní ẹni ó bà lé ní ẹ̀. síyá ẹ sọ fẹ́ tó ràn yín iṣẹ́ ẹ ní sùúrù jàre ẹ sọ fẹ́ tó ràn. òun jẹ́ kí bàbá ilé máa rí ẹ òun fẹ́ẹ̀ di alẹ́ àti ẹ̀sùn bẹ́ẹ̀ kò sì gbé bíjọ wá síbẹ̀ tó bá yí àti àwọn máa ń dá wa káàkiri ó fẹ́ sọ ọmọ mi di sẹ́líbírìtì òsì tó ò ṣe kiri yẹn àwọn òsì tí wọ́n tẹ̀lẹ́gbọ̀ ẹgbẹ́ ẹ ṣe kẹ́ ẹ̀ là ń díẹ̀ ó la kóyè tí la yẹ ókè wọ́n ti ń tẹ̀ ẹ̀kọ́ òsì lóko ìka aláyẹ tí wọ́n máa gùn wọn náà fẹ́ máa ṣe ó fẹ́ máa halẹ̀ mọ́ mi ó ṣe lójú ẹ̀ ní mi àti wá onídìí náà kò sí ẹ ó sẹ́ni ẹni ìtẹ́mì ó sẹ́ni ẹni àtọ́mọ́ mi ẹni mọ́mọ́ mi tí wọ́n mọ́ mi rìn dé pẹ̀lú àdúrà àtàṣe jẹ́ àti gbogbo ẹ̀ pé kò lè lógo kò lè là ó wá ń jù fún ẹ kékèké tán ó wá fẹ́ gbàgbé wa ó fẹ́ gbàgbé orísun tó bí òkè. àfàìmọ̀ kó má jẹ́ nítorí mọ́tò tuntun àti àwọn nǹkan rere kan tí Babalado ti ń gbéṣe lẹ́nu ọjọ́ mélòó kan yìí ló tún múrú ọ̀rọ̀ báyìí jáde nítorí pé arábìnrin yẹn ti bímọ fún ìyàwó Babalado sì ní dandan àfi kó fẹ́ ọmọ. ẹ̀yin èèyàn kí lè ròyìn báwo la ti ṣe ń ṣerú nǹkan báyìí tí ọ̀rọ̀ máa di pé ìyàwó tèpètèpè tàṣẹ́tàṣẹ́ nítorí ọ̀rọ̀ yìí ti di threat o it's a serious matter ó yẹ kí wọ́n invite àwọn ọlọ́pàá kán tètè invite àwọn ọlọ́pàá sórí ọ̀rọ̀ yìí kí Dr. Hamzat kán tètè dá sí nítorí ìyá ẹ̀ ti threaten láti gba ẹ̀mí arákùnrin yìí o bí ò bá gbẹ̀mí ẹ̀ ó lóun ṣetán láti ba tiẹ̀ jẹ́ ẹ drop comment yín like share and follow us thanks for watching bye for now.